Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò ilé ẹ̀kọ́ sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún rẹ̀ àti bí ó ṣe ń ràn wá lọ́wọ́ lọ́tùn lósì àti nínú gbogbo tí à ń ṣe ní orí ètò yìí. A tún dúpẹ́ pé ó ń ràn yín náà lọ́wọ́ láti lè máa bá wa sọ̀rọ̀ lórí ètò yìí, láti gba ìmọ̀ràn ni àbí láti mú ẹ̀bẹ̀ àdúrà wá ni àbí láti tún kọ́ ẹ̀kọ́ sí láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ gbà yín níyànjú pé kẹ́ ẹ má ṣe yẹ ara sẹ́yìn nípa pípè tàbí fífi ìwé ránṣẹ́ ní ọ̀nà kan tàbí òmíràn. Àwọn nọ́mbà wa wọn ò yí padà 07038085652 àti 07087682122 àti 07055307492. Gbogbo àwọn nọ́mbà yìí ẹlẹ́ẹ̀kẹta yẹn òní WhatsApp wa. Gbogbo àwọn nọ́mbà yìí ni wọ́n máa ń wà ní ọ̀nà tá a lè fi gbà pè ní òwúrọ̀ títí di àṣálẹ́. Ẹ máa pè wá, a ó sì máa dáhùn bí Ọlọ́run bá ṣe fún wa ní ọgbọ́n láti inú ọ̀rọ̀ rẹ̀ wá. Ìgbà ìmú bíbélì yìí ní àṣálẹ́ yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kíkọ orin. Kọ orin. Ó ṣeé ṣe kí n mú ìwàásù kan sí wá lórí orin kíkọ láìpẹ́ yìí, ṣùgbọ́n àkọ́kọ́ tí mo fẹ́ mú wá fún wa òun ni ọ̀rọ̀ orin kíkọ, singing. Orin Dafidi orí 100 ẹsẹ̀ ìkíní tí dé ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé ẹ hó ìhó ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sin Olúwa, ẹ wá ti ẹ̀yin ti orin àti iwájú rẹ̀. Kí ni Bíbélì ní ká wá o? Ká wá ti àwa ti kí ni o? Orin síbo síwájú Ọlọ́run. Kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun lé Ọlọ́run, òun lé ó dá wa, tirẹ̀ lé àwa lé ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti àgbàlá rẹ̀ ti ẹ̀yin ti ìyìn. Ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀. Nítorí tí Olúwa pọ̀ lé oore, àánú rẹ̀ kò nípẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran. Mo fẹ́ràn ẹsẹ̀ 5 yẹn, ó pé nítorí tí Olúwa pọ̀ lé oore, àánú rẹ̀ kò nípẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti lè sọ ọ̀rọ̀ yín ní òwúrọ̀ yìí. Mo gbàdúrà pé bí mo bá ṣe ń sọ̀rọ̀ yìí ní àkókò yìí Ọlọ́run, ìpè kí ẹ lè lo ọ̀rọ̀ yín nínú ayé ẹnìkọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí agbára tó wà nínú ọ̀rọ̀ yín kó ní ipa tó ga nínú ayé wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ràn wá lọ́wọ́ ká sì má ṣe rí bákan náà mọ́. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé orin Dáfídì orí 100 ní àṣálẹ́ yìí mo fẹ́ kí a tẹ́tí dáadáa sí ẹsẹ̀ kejì yẹn. Ó ní ẹ fi ayọ̀ sin Olúwa, ẹ wá ti ẹ̀yin ti orin sí iwájú rẹ̀. Bíbélì ó sọ̀rọ̀ nípa orin tàbí kíkọrin tàbí pé wọ́n kọrin ní ìgbà tó lé ní 200, kódà ó lé ní 100, ó lé ní 211. Ó ní ìgbà tí Bíbélì sọ̀rọ̀ nípa orin, song. Tí Ọlọ́run bá sọ nǹkan lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì. Tọ́lọ́run bá sọ lẹ́ẹ̀mejì léra wọn, ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì gidi gan. Tọ́lọ́run bá sọ nǹkan ní ẹ̀ẹ̀mẹ́ 200, nítorí 100 ìgbà dáadáa, a jẹ́ pé kì í ṣe ohun tí ó yẹ kí a fi ọwọ́ yẹpẹrẹ mú. Ní tó jẹ́ pé ó ṣe pàtàkì kí a múra sí ni. Ní tó yẹ pé ó ṣe pàtàkì kí a fọkàn sí ni. Ní tó yẹ pé ó yẹ kí a fi gbogbo ipá àtagbára wa máa ṣe ni. Mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti máa gbàdúrà. Mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti máa jèrè ọkàn. Mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti máa ka Bíbélì. Mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti máa lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n mo tún gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti máa kọrin. Ọlọ́run fẹ́ kí a máa ṣe kí ni o? Kí a máa kọrin. Ǹjẹ́ o máa ń kọrin bí? Ọ̀pọ̀lọpọ̀ wa la kì í kọrin. Ohùn mi ọ̀dá, àwọn èèyàn máa fi mí ṣe ẹ̀yẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa la kì í kọrin rárá. Eléyìí kì í sì ṣe fi Ọlọ́run. Bíbélì wípé ẹ fi ayọ̀ sin Olúwa,
ẹ wá tí ẹ̀yin ti orin sí iwájú rẹ̀. Ǹjẹ́ ò ń kọrin sí Olúwa? Ǹjẹ́ ò ń kọrin ní iwájú rẹ̀? Ǹjẹ́ ò ń mú orin wá síwájú rẹ̀? Ohun tá a mú wá ní ọ̀pọ̀lọpọ̀ gbà síwájú Olúwa ẹjọ́ nìkan ni. Ohun tá a mú wá síwájú Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó ní àròyé. Ohun tí a mú wá ó ní èrò òdì. Ohun tí a mú wá ó ní ọ̀rọ̀ òdì. Ohun tí a mú wá ní àwọn ẹbọ tí kò ṣe ìtẹ́wọ́gbà. Ohun tí a mú wá ó ní àwọn nǹkan tí kò dára tó. Ohun tí Ọlọ́run sì fẹ́ ká máa mú wá síwájú òun nígbà tá a bá wá síwájú rẹ̀ orin wà níbẹ̀. Ijó ló kọrin kàn. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé níbi tí a bá ti ń fọbọ́ àròyé la máa ń ṣe. Tàbí ká máa gbórin kórin. Níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń kàwé tí wọn ò bá máa dọ́gbọ́n rojọ́ lórí WhatsApp, orin kórin ni wọ́n máa gbọ́. Ó dára láti gbọ́ orin, ṣùgbọ́n ohun tí mò ń sọ fún wa lónìí pé máa kọ orin. Ó dára láti máa sọ̀rọ̀ orin, ṣùgbọ́n ohun tí mò ń sọ fún wa ní àkókò yìí ni pé máa kọ orin. Torí pé Ọlọ́run fẹ́ ká ṣe kí ni o? Ká kọrin. Orin ẹ̀mí, orin hymn, orin sáàmù. Odidi ìwé kan nínú ìwé 46 tó wà ní Bíbélì la pè ní orin. A pè ní orin Dafidi, sáàmù. Ṣùgbọ́n ní Sólómọ́nì náà tún wà. Ó túmọ̀ sí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ kí a mọ̀ pé kíkọrin ṣe pàtàkì. Máa kọ orin. Mo pè ọ́ níjà onígbàgbọ́, máa kọ orin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rù ni kì í jẹ́ kán kọrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ pé kì í kàn ṣe ẹ̀rù nìkan, ṣùgbọ́n wọn kì í gbóhùn sókè tí wọ́n bá ń kọrin ní ilé ìsìn. Ẹ kì í sọ fún wa pé ìpèníjà ọ̀rọ̀ Ọlọ́run ni pé kí a kọrin ní gbígbóhùn sókè. Ìwé Nehemiah orí 12 ẹsẹ̀ 62 ní 42. Bíbélì sọ nínú ìwé Nehemiah yẹn orí 12 ẹsẹ̀ 42 pé àti Maasaiah àti Semaiah àti Elsari àti Usi àti Johanani àti Makja àti Elamu àti Eseri àwọn akọrin kọrin sókè. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún wa ni pé máa kọrin sókè. Jẹ́ wọ́n pè ọ́ ní ìyá Jésù. Jẹ́ wọ́n fi ọ́ ṣe ẹ̀yẹ pé òun rẹ̀ ò dáa. Jẹ́ wọ́n sọ pé òun ṣe sí arìnrìn nílé ìsìn ni. Ìwọ ṣá mọ̀ pé ìwọ ń kọrin sí Olúwa. Tó o bá sì ti kọrin sí Olúwa yìí, kí ni o? Kọrin sókè. Ọlọ́run kọ sílẹ̀ àwọn tó kọrin sókè. A kọ orúkọ wọn sílẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé Ọlọ́run ní ìfẹ́ sí ká kọrin sókè. Àwọn onígbàgbọ́ a kì í kọrin sókè. Tẹ́ bá rẹ́ lómi nínú ilé ìsìn, ìgìmú ni mo fi kọrin. Jésù fẹ́ mi, Jésù fẹ́ mi, Jésù fẹ́ mi, Bíbélì sọ fún mi. Kọrin ìtàn ìyanu ti fẹ́. Sọ fún mi lẹ́ẹ̀kan sí i. Kọrin ìtàn ìyanu ti fẹ́. Ẹgbẹ́ orin náà ga. Àwọn áńgẹ́lì ròyìn rẹ̀. Àwọn olùṣọ́ sì gbàgbọ́. Ẹlẹ́ṣẹ̀ wọn kì yóò gbọ́ bí ìtàn ìyanu ti fẹ́. Ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́ tó sì gba iṣẹ́ àgbélébù yóò rí ìgbàlà kíkún gbà lọ́fẹ̀ẹ́ torí Kristi lágbára láti gbàlà. Kọrin sókè. Torí pé ó dùn mọ́ Ọlọ́run pé ká kọrin sókè. Ọ̀pọ̀lọpọ̀ wa la kì í kọrin sókè. Ọlọ́run fẹ́ ká ṣe kí ni o? Ká kọrin sókè. Ẹ kí n sọ fún wa pé ó dára fún onígbàgbọ́ láti kọrin sókè. Ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn máa ń rí okun nínú kíkọrin sókè torí pé ayọ̀ Olúwa yóò kún ọkàn wa. Kí ni Bíbélì sì pé ayọ̀ Olúwa o? Agbára.
ayọ̀ Olúwa ó ń fúnni lágbára, òun ni agbára wa. Ó ṣe pàtàkì ọmọ Ọlọ́run wípé ká ṣe kí ni o, ká máa kọrin sókè. Ìwé Ábákókù orí 3 ẹsẹ̀ 19 ó ní Olúwa Ọlọ́run lé agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórí akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ǹjẹ́ mo tó ṣe? Ó lágbára ń bẹ nínú orin o. Orin lágbára gan. Orin ìṣẹ́gun wà, orin ìrètí wà, orin ìdánilójú wà, orin ìfinilọ́kànbalẹ̀ wà, orin àdúrà wà, ọ̀pọ̀lọpọ̀ orin ló wà. Ṣùgbọ́n tó yà lẹ́nu ni pé a kì í kọrin. Bó o ṣe ń fọbọ́ nínú ilé, bó o ṣe ń fọ mọ́tò rẹ arákùnrin, ìròyìn ló kúkú ń gbọ́, ìròyìn tí ò fi ọlọ́kàn balẹ̀, ìròyìn jẹ́ pé gbogbo ìgbà ní bọ̀ọ̀nú jẹ́. Máa kọrin ayọ̀, máa kọrin ìdánilójú, máa kọrin ìrètí, máa kọrin tó ní agbára, torí pé Ọlọ́run fẹ́ ká ṣe kí ni o, ká máa kọrin. Ó yà mí lẹ́nu pé a kì í kọrin. Ǹjẹ́ mọ̀ pé orin ń bẹ lọ́run? Ìwé Ìfihàn orí 5 orin kíkọ ń bẹ lọ́run. Bíbélì sì kọ́ wa pé ìfẹ́ tí ẹni ká ṣe kí ni o láyé bí wọ́n ti ṣe lé ọ̀run. Ìwé Ìfihàn orí 5 ẹsẹ̀ 8 wípé nígbà tí ó sì gba ìwé náà, àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti àwọn àgbà 24 náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Olúkúlùkù wọn ní dùrù àti ago wúrà tí ó kún fún tùràrí, tí í ṣe àdúrà àwọn ènìyàn mọ́. Wọ́n sì ń kọ orin tuntun kan. Kọrin tuntun sí Olúwa. Kọrin ayọ̀ sí Olúwa. Kọrin ìbùkún sí Olúwa. Kọrin tó fògo fún Olúwa. Kọrin tó fìyìn fún Olúwa. Kọrin! Torí pé àwọn áńgẹ́lì pẹ̀lú wọ́n kọ orin. Wọ́n wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Wọ́n sì ṣe kí ni o? Wọ́n kọrin. Orin bẹ lọ́run. Wọ́n kọrin. Ó tasí láwọn kọrin sí Olúwa. Èmi ò mọ́ kọrin ìyìn ènìyàn. Mọ́ kọrin gbé ènìyàn ga. Ṣùgbọ́n jẹ́ ká máa ṣe kí ni o? Ká máa kọrin sí Olúwa. Ìwé àwọn onídàájọ́ Judges orí 5 ẹsẹ̀ 3. Ìwé àwọn onídàájọ́ orí 5 ẹsẹ̀ 3 ó ní ẹ gbọ́ ẹ̀yin ọba, ẹ fetí yín sílẹ̀ ẹ̀yin ọmọ aládé. Èmi ó kọrin sí Olúwa. Èmi o. Tí wọ́n bá léèyàn ni wọ́n fẹ́ máa kọrin yìí, Olúwa lèmi ò kọrin yìí. Mo sì ti mọ̀ pé o ti ń rò pé ta ni ó máa ná lówó? Èèyàn ni ó ná lówó, kì í ṣe Olúwa. Ó ti dáa. Ó yẹ kó mú ọ lára kó lè kọrin sí, kó sọ pé ẹ̀yin ni Olúwa, Jehovah, ẹ̀yin ni Olúwa, ọba wa, ẹ̀yin ni Olúwa, Jehovah, ẹ̀yin ni Olúwa, ọba wa. Àbó nǹkan lolúwa rẹ. Kọrin tó jẹ́ sí ọ. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí yóò fi wá sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Kọrin tí ó fi ọlọ́kàn balẹ̀, tí ó fún ọ ní ìdánilójú, tí ó fún ọ ní ìrètí pé bí gbogbo ayé kọ̀ ọ́ sílẹ̀, Jésù kò ní kọ̀ ọ́ sílẹ̀. Nínú làálàá rẹ̀, ǹjẹ́ ò ń kọrin bí? Ní ọdún kan nígbà tí mo ṣe kéré dáadáa, ìránṣẹ́ Ọlọ́run kan pàdánù ìyàwó rẹ̀. Wọ́n ní orin tó kọ ní etí nígbà tí wọ́n fẹ́ lọ sin arábìnrin náà. Jésù, mo gbé àgbélébù mi, kí n lè máa tọ̀ ọ́ lẹ́yìn. Ó tó ṣì àtẹni ẹ̀gàn, wọ́n ló ń gbogbo fún mi. Bí ni mi gbogbo ṣègbé, tí èrò mi gbogbo pín. Síbẹ̀ alárẹ̀ ni ọlọ́rọ̀ ni mo jẹ́, tèmi ni Kristi àtọ̀run. Ó ti mọ̀ pé bóun bá pàdánù gbogbo nǹkan tóun ní, òun ò lè pàdánù Kristi.
ẹ jẹ́ á máa kọrin. Mo ní ká kọrin sókè. Mo ní ká kọrin sí Olúwa. Ṣé orí nígbà tó o bá dá wà máa kọrin. Nínú yàrá kọrin. Arákùnrin tó kọ It is well with my soul ó dára fún ọkàn mi. Gbà tí àwọn ìdílé rẹ̀ tí wọ́n rìnrìn àjò wọ́n pàdánù. Ìyàwó rẹ̀ ránṣẹ́ sí pé òun nìkan lòun kù. Ó sì kọrin yẹn pé ó dára fún ọkàn mi. Ẹnìkan kọrin pé ohunkóhun tó ń bá dojú kọ kò bá jẹ́ wàhálà. Ó lóun tún yin Ọlọ́run. Àwa tún lọ yí padà pé yẹn táṣeyọrí bá ti wá dọ̀ mí nìkan lákọrin sólúwa. Àti changes when success comes my way. Ẹni tó kọrin gan sọ pé when troubles comes my way. Nítorí pé ó mọ̀ pé ilé ayé tìbìtìrẹ ni. Kì í ṣọ̀rọ̀ pé mò ń sin Ọlọ́run àbí mi ò sin Ọlọ́run. Kì í ṣọ̀rọ̀ pé mò ń lọ lẹ́sìn àbí mi ò lọ lẹ́sìn. Kò sẹ́ni tí nǹkan ò lè ṣẹlẹ̀ sí. Èyí tọ́lọ́run bá ti gbà láàyè, ó gbà láàyè nù. Ṣùgbọ́n ohun tó jẹ́ ohun tó ṣe pàtàkì ni pé nínú rẹ̀ ńkọ́ ká kọrin sí Olúwa. Kí nìdí táwọn èèyàn kì í fi kọrin? Ẹ kí n fún wa ní kókó díẹ̀. Ìkíní ni pé ọkàn wa kò sí lọ́dọ̀ Ọlọ́run, kò dúró sọ́dọ̀ Olúwa. Ẹ̀yin náà wò ìdí tí ẹnìkan lòun fi kọrin. Orin Dafidi 57. Ẹsẹ̀ 7. Ó ní ọkàn mi ti múra tán Ọlọ́run, ọkàn mi ti múra tán, èmi ò kọrin, èmi ò sì máa kọrin yìí. Nígbà tọ́kàn rẹ̀ múra tán, kí ló ṣe o? Ó kọrin. Gbọ́kàn tiẹ̀ ńkọ́? Ó jìnnà. Ọkàn tèmi ńkọ́? Ó jìnnà. Torí ẹ̀ láti fi kí n kọrin. Àbọ̀gà wa kan tún ilé ṣe ń jọ́ kan. Ibi tí a ti ń tún ilé ṣe yẹn. Ni mo ti sọ̀rọ̀ pé Jésù mọ̀ gbogbo àìní wa. Yóò máa tọ́ wa lọ́sàn-án lóru. Àwọn ohun tó jáde lẹ́gbẹ̀ẹ́ kàn dáhùn ni pé kò sọ̀rọ̀ bí Jésù onírẹ̀lẹ̀. Kò sọ̀kan kọrin sí Olúwa. Kí nìdí? Ọkàn wa kò dúró sọ́dọ̀ Olúwa. Ọkàn wa kò múra tán fún Olúwa. Ìdí ní ìta fi ṣe kí ni o? Tá fi kí kọrin. Kí nìdí tí a kì í fi kọrin? Ọkàn wa ti máa dàrú. Kì í kà ṣe pọ́kàn wo múra tán nìkan, ṣùgbọ́n ó máa ń ṣe kí ni o? Ó máa dàrú. Kọrin tí kìíní orí 14. Ẹ wo ẹsẹ̀ 15 rẹ̀. Kí nìdí tí a fi kí kọrin? Kọrin tí kìíní orí 14 ẹsẹ̀ 15 ní ǹjẹ́ kí ni rèé? Èmi ò fi ẹ̀mí gbàdúrà, èmi ò sì fi òye gbàdúrà pẹ̀lú. Èmi ò fi ẹ̀mí kọrin, èmi ò sì fi òye ṣe kí ni o? Kọrin pẹ̀lú. Ọkàn wa nínú rúdurùdu ló wà. Nínú ọtí. Wọ́n bá arákùnrin kan ta ayò àti eré lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn orin bàbá Báyà Adégbóyèga tí wọ́n mọ̀ kì í ṣe díẹ̀. Ìjọ kan làwọn àjọ ń sọ pé nígbà tí bàbá yẹn ń sọ pé atayérọ wá táyé ṣe, àwọn ò tiẹ̀ mọ̀ pé yóò tún burú tó yìí ní orílẹ̀-èdè yìí tí àwọn èèyàn wọn sá lọ kó lórílẹ̀-èdè yìí. Kọrin sí Olúwa. Kọrin sókè. Bóyá ayé tẹ́wọ́ gbà àbí wọn kò tẹ́wọ́ gbà, eléyìí kọ́. Kì í ṣọ̀rọ̀ pé kó ṣe tẹ́wọ́ gbà sí ènìyàn. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ènìyàn ń dúró de pé ká kọrin sí Olúwa? Ṣùgbọ́n gbogbo bá ṣe ń dúró yìí, mo ti rí àwọn olórin ayé tí wọ́n ń kọrin pé látọjọ́ táwọn ti rìn,
àwọn ìrírí Ọlọ́run rí. Orin ìgbàgbọ́ ni, ṣùgbọ́n tẹ́nìkan ò bá kọ síta bó làwọn náà ó ṣe tún kọ. Àwọn onígbàgbọ́ àwa là ń kọ orin lọ́dọ̀ wọn ò kọ orin lọ́dọ̀ wa mọ́. Ojú ohun ìbànújẹ́ gbà. Ayé ń dúró de pé ká ṣe kí ni o, ká kọrin. Orin Dafidi, ó yẹ ká lè máa kọ orin ìgbàlà rẹ̀, ó yẹ ká máa kọ orin ìfẹ́ rẹ̀. Orin Dafidi 137, 137. Ó yẹ ká máa kọrin ìfẹ́ rẹ̀, ó yẹ ká máa kọrin ìgbàlà rẹ̀, ó yẹ ká máa kọrin ìbùkún rẹ̀, ó yẹ ká máa kọrin ìrètí rẹ̀, ó yẹ ká máa kọrin àlàáfíà rẹ̀. Ẹsẹ̀ 3 àti 4 ó ní nítorí pé níbẹ̀ ni àwọn tí ó kó wa ní ìgbèkùn béèrè orin lọ́wọ́ wa. Wọ́n ń béèrè orin, wọ́n fẹ́ gbọ́ orin rẹ̀, ṣùgbọ́n wọ́n ń kọ́ òkùnkùn kọ́ torí pé wọn ò ní fún ọ lówó. Torí pé ó ti wò pé irú orin yìí kò lè bá ọ̀nà tó fi di gbajúmọ̀ lọ. Kíkọrin kì í ṣọ̀rọ̀ dídi gbajúmọ̀. Kíkọrin kì í ṣọ̀rọ̀ pé mo wà nínú ìpàdé ẹgbẹ́ akọrin àti ìsìn níbi tá a bá ti ń fọṣọ lópin ọ̀sẹ̀, níbi tó ti ń ṣiṣẹ́. Ẹ jẹ́ ká máa kọrin sí Olúwa. Ọlọ́run fẹ́ gbóhùn wa. Jésù pẹ̀lú kọrin. Ní ìparí, mo ṣe sọ̀rọ̀ kíkọrin yìí, mo fẹ́ kí a tẹ́tí sí àṣẹ Ọlọ́run nípa àwọn orin. Àwọn àṣẹ Ọlọ́run kan wà tí ọ̀pọ̀lọpọ̀ wa kì í tẹ̀lé, ibẹ̀ ni wọ́n sì parí sí. Deuteronomy 29. Wọ́n tún wàásù nǹkan nípa orin kíkọ yìí lẹ́ẹ̀kan sí. Lórí 29 yẹn, ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 22 ni wọ́n kà, wọ́n sì parí wàásù yìí. Bíbélì ní, ǹjẹ́ nísinsìnyí kọ̀wé orin yìí fún ara yín kí ẹ sì fi kọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Ẹwọ ẹsẹ̀ 22 ó ní, nítorí náà ni Mósè fi ṣe kọ̀wé orin yìí ní ọjọ́ náà gan, ó sì fi kọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Ǹjẹ́ ò ń kọ́ àwọn èèyàn lórin tó dáa? Àbórin panṣágà lẹ̀ ń kọ́ wọn. Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, irú orin wo lẹ máa ń tẹ̀ sí nínú ilé yín? Bí mo ṣe mọ báyé fẹ́ báyé kọ̀ ni pé bàbá mi máa tẹ̀ nínú ilé. Gbogbo ọ̀rọ̀ orin náà ni mo mọ̀ lórí. Irú orin tó bá fẹ́ káwọn ọmọ rẹ̀ ọmọ gbọ́, o gbọ́dọ̀ máa tẹ̀lé tí wọn. Máa kọ̀wé rẹ̀ sílẹ̀, kẹ̀sì yé kí ni o, kẹ́ máa fi kọ́ wọn. Ẹ kọ́ àwọn èèyàn lórin o. Ẹ kọ́ àwọn èèyàn lórin ìrètí o. Ẹ kọ́ àwọn èèyàn lórin ìdánilójú o. Ẹ kọ́ àwọn èèyàn lórin ìgbàlà o. Ẹ kọ́ àwọn èèyàn lórin. Ẹ jẹ́ pa orin kórin tì onígbàgbọ́. Mo tún pè ọ́ níjà, pa orin kórin tì. Mo tún sọ fún ọ, pa orin kórin tì. Ìmù, sáàmù, àtòrin ẹ̀mí. Ohun tá a bá kọ létí àwọn ọmọ wa, òun ni wọ́n máa kọ. Irú orin wo ló ń kọ fún àwọn ọmọ rẹ? Tí àwọn ọmọ rẹ ò bá kọrin ìgbàgbọ́, má jẹ́ ó jẹ́ pé torí pé ìwọ kọ́ ló kọ́ wọn ni. Ayé ti ṣe tán àti kọ́ wọn kọ̀kúkọ̀. Má gba ayé láàyè. Olóhùn rẹ̀ ò dùn, kọ́ wọn bẹ́ẹ̀. Kọ́ létí wọn. Olúwa yóò sì bùkún wa. Ẹ ṣé Ọlọ́run tó dára fún òtítọ́ ọ̀rọ̀ yín. Mo gbàdúrà pé kí ayé wa kí ó lè jẹ́ ayé tó ń kọrin sí ìwọ Ọlọ́run, tó ń kọrin sókè. Kí ọkàn wa kó wà lára ìwọ Ọlọ́run. Kí a má sì ṣe bẹ̀rù. Ká má ṣe gbé nínú rúdurùdu, ṣùgbọ́n ká má gbé nínú ìdánilójú. Ògo ni forúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé. Ó dàbọ̀.